Awuzu billahi minash shaitani rajim. Ẹ káàsán ṣàlàáfíà ni mo bá yín. Àwọn product tẹ́ ẹ ti ń bèrè lélẹ̀ nígbà tí ẹ̀yin fi máa pè mí tí a máa rojọ́ mo ní kí n bring ẹ̀ fún yín live and direct. Mò ń tètè wá ni, ó kéré ni, ó ṣàn ni, ó ń ṣe lọ́gọ̀sì ni, ó ń ṣe square ni, ó ń ṣe gbogbo ẹ̀ solution yẹn lélẹ̀. Tóbìnrin náà wà ṣóyè yín, obìnrin ti gbẹ ní ọkàn mi ò rìn sí ní ṣáà ti identify ṣé obìnrin ni ẹ́ àbí ọkùnrin and you are good to go. Full pack lélẹ̀ 20 ọwọ́ àti 5 ni fún títọkùnrin. 20 ọwọ́ àti 5 ló máa gbé dọ́dọ̀ ẹ̀. Full lélẹ̀, jíjẹ wà ń bẹ̀, rírà wà ń bẹ̀, anything tó bá fẹ́ wà ń bẹ̀. Àwọn nǹkan tẹ́ máa rí ń bẹ̀ lélẹ̀. Mo sọ fún yín pé natural thing tọ́lọ́run dá la fi ṣe. Gorontula lẹ́ ń rí. This is Gorontula. Black seed lélẹ̀. Mi lè sọ jù báyẹn lọ fún yín torí pé kí ni ìwọ̀nba náà ló yẹ kéèyàn sọ, ó yẹ kó yé yín àmọ́ nǹkan tọ́lọ́run dá la fi ṣe. So àwọn bẹ́ẹ̀ ṣe máa rí pack yẹn lélẹ̀ bí mo ṣe máa ń pack ẹ̀ lélẹ̀ tó yé yín. So the next one tẹ́ máa rí ìsìn small pack ẹ̀ lélẹ̀ èyí tó bọ́ sí ọwọ́ 10 àti 7. Ọ̀pọ̀lọpọ̀ náà ti rà nínú ilé tí wọ́n dẹ̀ ń dúpẹ́. Mo mọ̀ pé inshallah àwọn tọ́lọ́run bá mi fún lálùbọ́ríkà tí wọ́n ti rà lọ́wọ́ mi tí wọ́n dẹ̀ rí orí ọ̀fẹ́ rẹ̀ wọ́n máa kọ sínú comment box so that kẹ́yìn tẹ̀ tí rà kẹ́ lè mọ̀ pé lóòótọ́ ni. I don't need to talk too much. You understand? Mo mọ̀ pé àwọn tán ló fún lálùbọ́ríkà tó ti rà tó dẹ̀ ń ṣiṣẹ́ tí wọ́n pè mí o wọ́n máa tẹ̀ sí pé ó ń ṣiṣẹ́ lóòótọ́. Ẹ̀yin tẹ́ bá wà ní abroad owó delivery yín yàtọ̀. Bá bá gbé 1 kg dé ọ̀dọ̀ àwọn Korea wọ́n á sì calculate as 2 kg ni. So ó máa ń varies láti 20 ọwọ́ àti 5 àbí 20 àbí 10 àti 5 àbí 10 àti 9 ó varies àmọ́ owó ọjà yín 20 ni. Owó ọjà gangan 20 ni. Ẹ wá add owó delivery tó jẹ́ DHL mọ́. Nàìjíríà 3 working days ó máa dé ọ̀dọ̀ yín. Ní abroad 5 working days. Títọ́bìnrin láti deliver ẹ̀ fún yín either full ní ọmọ tóbìnrin full ọwọ́ 10 àti 7. Mo ń fi àsìkò yín sọ fún yín pé honey wà, honey original ó wà. Ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí product yìí tó ń ṣe ọkùnrin ní àǹfààní àti obìnrin láǹfààní tó jẹ́ pé pills lẹ fẹ́ especially ọkùnrin because àwọn mi ò sọ pé àwọn fẹ́ pills. Ẹ mọ̀ worry, àwo bá yín search out, àwo tà fún yín. Èyí tó wà lọ́wọ́ wa nísìn ọwọ́ 7 ni. Ọwọ́ 7 and ẹ ní láti lò fún oṣù 2 60 olówó àánú ẹ̀. So ọwọ́ 7 dé lò ó di 10 àti 4. Ẹ fowó ọkọ̀ kún o. Tẹ́ bá wà ní Nàìjíríà ẹ fowó ọkọ̀ kún. So iye owó DHL